من أعدائي وأعدائك بقدرتك إنك قريب عسى ربكم أن يعلوكم عدوكم ويستلف إلى آله فينصر كيف تعملون عسى ربكم أن يجعل وبين الذين منهم مودة والله قادر والله غفور رحيم. ọwọ́ apẹ̀yọ̀ kan tẹ́ẹ̀tù sí ẹ̀yin lẹ́ẹ̀kì sí báyìí nítorí pé tí ò yá àwọn èèyàn tẹ́ẹ̀ bá ń sọ sí ìdí tẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kan tẹ́ẹ̀ sọ sí ìdí ẹ̀ẹ́rẹ́ ni tí ó mọ̀ yín mú sí báyìí pé kí ní ṣe bá ṣe wà lẹ́yìn ọba yìí sí tá a bá ti lè kó òjò kan gbogbo tí ń jẹ́ ilẹ̀ àríwá ìdààmú ti bá wọn bọ̀ tí wọ́n bá mọ̀ yìí pé tí Yorùbá bá ti gbọ́n tẹ́ẹ̀jà láàárín lẹ́nu yín pọ̀ àwọn ọmọ rí àwọn ònírí kẹ̀kẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ọmọ tẹ́ẹ̀ bá ti bára yín jà ìwọ òdù ní wọ́n ló jọ so àwọn ará ìwà rẹ̀ yín so látara bẹ́ẹ̀ ẹ wá kẹ̀yìn ọwọ́ fún àwọn ọ̀tá ló nìyẹn àmọ́ dájú ọ̀tá ni gbogbo ọ̀tá tó mọ̀ pé àfilágbájá kí ti ọ̀ bàjẹ́ nítorí wọn lọ yẹn kì í ta èèyàn lọ́wọ́ lẹ́nu tiẹ̀ kí ta yọ lọ́jọ́lọ́gà lọ́wọ́ lẹ́nu tiẹ̀ gbogbo ọ̀tá ti bá dojúkọ ọwọ́ bàjẹ́ gbogbo ọ̀tá ti bá dojúkọ ọmọ Yorùbá ìfẹ́ ká má délé lè ọlọ́wọ́ bàjẹ́ jẹ́ ọlọ́wọ́ bàjẹ́ jẹ́ ọlọ́wọ́ bàjẹ́ jẹ́ gbogbo àṣàṣì tá ń sàṣìwá nílẹ̀ àárẹ̀wá tá ń pa màálù dúdú wọn pa funfun lójúmọ́ ẹni tó bá lójú ní ọmọ rẹ lójú àlá àṣàṣì yìí pọ̀ kí ló dé lójúmọ́ bí Yorùbá mọ́kò kẹlu wọn mọ́kò ọlọ́run kà padà wọlé ẹ̀wà sí ẹ má nà sí ẹ tó tọ̀ èmi àti yóò jà torí ọmọ ẹni ó dáhùn ntí ayáwó bí ni pé ọlọ́run tó pa àti áfíríkà rẹ̀ kọ́ bá wà pa ọ̀tá Yorùbá rẹ̀ ẹ wá lè lè ní ìjọ ẹni rẹ̀ sókè kátàkùn máa gbé lọ ní Haúsá ẹ sọ pé bisimilayi rahman rahim Allahumma ya malaka alifu kullu ma'arada ni isuni bile aki malakaka ya iyu walijenu malakaka oyisu wabi aki alamta kefa ala wabuka ya sahabi fili alamu lejali teidaun fitajibili wa risala àléhùn tẹ́yán àbábídà tẹ̀yìnbí bí ìjáràsí nísìdí fájà aláwọ̀ pàásùbì rọ̀bù fẹ́ sọ́rọ̀ báyìí ẹwà wípé fúnra rẹ̀ ni ó kì sí lòrò ọlọ́run ẹ̀yí bẹ́ẹ̀ fúnra rẹ̀ ni ó kì sí lòrò ọlọ́run
is a signal. Nǹkan tó yẹ pé kò tí tó jà mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ó fi àbúrò ó sì fi àbúrò gidi. Tí wàá lè torí gbogbo àwọn aṣáájú wa àtàwọn bàbá wa àtàwọn kábíyèsí wa sáyẹn tàbí nítorí bó ṣe lọ́wọ́ pé káàmù tó kọ́ láwọn sọ. Èdè ní tẹ́lẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ sí ibi bí ó ṣe pàdé ìtàkùn. Bí ìdàgbà sẹ́bí ọ̀pẹ̀ tó lóbi ìpàdé àwọn ètò láti sí wà mí. Amen. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde. Kì í ṣe níwájú ìlú ọmọ kékeré ní àbúrò ní ìlú. Níwájú Olódùmarè. Ọba tó láyé tó lọ. Amen. Orúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Orúkọ Jésù. Olúwa gba ìyìn wa o. Orúkọ Jésù. Adébọ̀dé ti àgbà ọjọ́ ìní. Ọjọ́ dẹ̀bí. Gbogbo wa wà láyé. A wà láàyè. Olúwa gbọ́ epo orúkọ. Gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ìrànwọ́ ti sọ, gbogbo àwọn tó ń ṣàṣìlẹ̀ Yorùbá, gbogbo àwọn tí ń di Yorùbá, bí ẹ ṣe tí wọ́n ti ní 2015, ìjú òwúwa tí wọ́n ṣàṣìwà tí wọ́n gbé sí wa lọ́kàn tó wá gbogbo sí wa lọ́rùn báyìí, mo wọlé orúkọ Olúwa ní wákàtí gbogbo àṣàṣì wọn, gbogbo ìgbìyànjú wọn lórí ilẹ̀ Yorùbá kí inú Ọlọ́run tó sọ̀kalẹ̀ kó lè máa tó kí inú Ọlọ́run tó sọ̀kalẹ̀ kó máa tó ipò tá a wà ipò tọ́lọ́run tó wà mọ́ ipò àṣáájú tó láì ṣẹgbẹ́ wọn láì ṣẹgbẹ́ ìyá kankan ní Nàìjíríà ipò àṣáájú tọ́lọ́run tó wà sí nílẹ̀ adúláwọ̀ láfíríkà lórúkọ Jésù Kristi lórúkọ Jésù Kristi ẹ̀ta ló èdè àṣàṣì kò ní ìpàdánwò wa. Gbogbo dáàbò wá sọ bílẹ̀ yìí lórúkọ Jésù á ṣe sọ̀rọ̀ rẹ̀. Lórúkọ Jésù á ṣe sọ̀rọ̀ rẹ̀. Gbogbo bá a ti fi láti wá wálẹ̀ tá a gbogbo wálẹ̀ tá a wá sí. Lórúkọ Jésù a ò ní wá lásán. Bíbélì sọ lórí orin Dáfídì orí Psalm 22 verse 14. Psalm 91 verse 10. Ó ní ibikíbi kankan kò ní ṣubú lù wá. Bẹ́ẹ̀ ni àwọn kankan kò ní wọ́n ní ìwà. Àti bá a ṣe wà mí o, ìfọ̀dá bá padà fi dáa ti wá o. Mo rí kọ́ lọ́wọ́ ibikíbi kankan kò ní ṣubú lù wá. Bẹ́ẹ̀ ni àwọn kankan kò ní ṣe sí wa. Bẹ́ẹ̀ sọ pé ibikíbi kankan kò ní ṣubú lù. Bẹ́ẹ̀ ni àwọn kankan kò ní wọ́n ní ìwà. Wọ́n ní ìkọ̀ àti ríjú. Táwọn bá jẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run bó ṣe sọ yẹn kó máa rí bẹ́ẹ̀. Kì í ṣe kó wọn nípa àti fún lè rẹ̀ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni máa rí nígbà yẹn gbogbo kájọ bá ọpẹ́ káyìn náà ló gbò ó lọ òun forúkọ rẹ̀ Jésù ìgbà wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Ẹ jókòó. Ẹ jẹ́ wá lóko wọn alákùnfò làtàkàrà kí wọ́n padà sí agboolé wọn màsàlẹ̀ sórí olóró ìbílẹ̀ lọ́kàn báyìí ẹ̀dàpọ̀ ẹ̀dọ́ abọ́ rẹ̀ kan àbí babaláwo kan kábọ̀ tàbí ẹ̀dàpọ̀ ọ̀yà kó pé pérépéré ọ̀yà mò ń retí yí o ìlànà tí yóò bá ẹ̀ bá bọ̀. Gbogbo èdè kéde tó bá lọ́wọ́ dá àwọn ẹgbẹ́ ìlú yóò bá wa pa wọ́n.
Yorùbá yóò bá wa pa wọ́n o orí wọn ò ní gbàgbọ́dé ìṣẹ̀dá wọn ò ní gbàgbọ́dé yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ̀dá o eriwo 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 ojú òní ti wá o ìpàdé táwa ṣe ń lónìí ìpàdé àlàáfíà ni bá bẹ̀rẹ̀ láyọ̀ eléyìí wọn ló bá wa parí àlàáfíà àwọn aláìsàn ní pé wọ́n ní gbogbo tá a bá ti tọ́wọ́ lórí yóò lọ lórí sí ilé Yorùbá ni wọ́n lójú òní ti wà ẹ̀yin bàbá wa ojú òní ti o ẹ̀ẹ́dùn wa jẹ̀fẹ́ o ẹ̀ẹ́dùn fún wa o àjùbà àwọn ládéládé àjùbà àwọn èròyè àjùbà àwọn ìyá wa o àjùbà àwọn ìyá wa àti ọ̀rọ̀ ìdí alágbogbo rẹ ẹ̀yin ìyá àjùbà yín o ẹ̀jẹ̀ tó túnṣe fún wa lónìí ìpàdé táwa ṣe lónìí tó túnṣe fún wa o ẹ má dàrú ogun wàhálà ẹ má dàrú ogun dààmú ìgbèkè ayélujára ẹ má tó dé bá wa o orúkọ tiwa ní Olúwo Ọ̀rúnmìlà ọmọ Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ state abọ́rẹ̀ Àgbẹ̀kọ̀yà Ọ̀yọ́ state lábẹ́ bàbá àti bàbá wa akéde láti wáyé àlóyìn ojú òní ti gbogbo wa ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá òní dà ilẹ̀ Yorùbá òní dà ọlọ́run ó dà wà lú àwọn tó la yóò bá wa pawọ́ o ẹ̀ẹ́dẹ̀gbẹ̀dẹ̀ àti wa lọ́kọ̀ o òṣìṣẹ́ ọwọ́ ní o òṣèlú tú o ẹjọ́ tó lọ́lẹ́ náà dàbára wa èdè irú tó ṣe ní kálẹ̀ wọ́n sì àwọn èdè àìyedè kan ní ọlọ́run kì í ṣe ojú wa tó bá ní pé ọgbọ́n ọlọ́ àti wọn bá tẹ́lẹ̀ ìmọ̀ rẹ̀ ṣe ló jẹ́ kó mọ bó ṣe mọ rẹ̀ mo táwọn ní ìyókù òkèèrè ní o ojú olùtú èdè ayé olùdí wa o ẹ̀ẹ́dẹ̀ jọ gbogbo ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́pàlọ́pà ẹ̀jẹ̀ máa ṣe sùúrù gbogbo bí wọ́n lọ ẹ̀jẹ̀ máa pọ́nra wa lé ẹ̀jẹ̀ máa pọ́nra wa lé o torí wọ́n ní ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ ọ̀la láfẹ́ ní láti kò ní àgbẹ̀fọ́ba wọn ṣe bá jà o ẹjọ́ torí ọlọ́run ẹ̀ ní dáhùn tó ṣẹlẹ̀ náà lẹ́kọ̀ọ́ sí ó tó tó wọn ká gbogbo táwa ṣe ìlú àwọn bàbá wa ìná dúró wọn dúró bí ọmọ òkúta náà jẹ kó tètè kò ní sí wàhálà ẹjọ́ torí ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dáhùn o orí gbogbo ò ní gbàgbọ́dé orí ilẹ̀ Yorùbá ò ní gbàgbọ́dé yóò ní bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ torí pé wọ́n ní tó ń tolú o ó tó jù bọ̀ àwọn bá wò ní tẹ̀ kó má ṣẹ nǹkan bí ayé bá ti wí òun lè gbọ̀n fún gbà èyí tá a wí wí lónìí yóò ní bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ wọ́n ní àṣẹ nípa àbọ̀ṣẹ ìtọ̀ níta. Àwọn yóò ní bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ yóò ní bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ ìgbà Yorùbá ní dáhùn o èyí tí mo wí àwọn àlọ́ ọmọ o ẹ̀yin ọmọ ayé ṣó ti rí bẹ́ẹ̀ o ayé ṣó ti rí bẹ́ẹ̀ ayé ṣó ti rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti ti wà. ọ̀dọ̀dọ̀ gbogbo tí ká bá tí wọ́n ti kán lẹ́sọ̀ gbogbo táwọn bá ti mú bá ẹ̀ka wọn ní í ṣe ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí. àwọn ọmọ ọdún ẹ̀dá àwọn ọmọ ọdún ẹ̀dá ọdún tó dé ìwé. tọ́ àti gba àgbà ìsẹ́yìn àti mùsùlùmí àti àbáláyé àdúpẹ́ ẹ̀jẹ̀ lọ sí orí pẹpẹ àwọn àgbàlagbà tí wọ́n wà bí yìí bàbá tó ṣe fọkàn kàn bàbá wa alága òní orí wọn láti bẹ̀rẹ̀ nítorí pé àwọn ẹ̀tọ́ bá sì kíní kan ní kíní kan kéde náà wọ́n tó kó orí wọn kà mí. àwọn náà ní bàbá wa ẹ̀dá dọ́kọ̀ táyé baálé èkó tẹ̀dọ̀.
bá wọn sọ̀rọ̀ ó dójú ẹ̀ ní ẹ̀ máa lọ ní gbà gbogbo ẹ̀ dáhùn ayé yóò ní dáhùn ilé yóò ní dáhùn wọ́n ní kí n sọ fún yín wípé àwọn ọmọ yóò ní dárí kì í lọ ẹ̀ lè ṣàṣẹ ọjọ́ yín ọmọ ènìyàn ọ̀fà olóró ni ayé òní táwọn sẹ́ẹ̀sì mọ̀ pé bí ẹkún ní ṣe péré bẹ́ẹ̀ ni bí àrùn ní ìṣàpàrọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ kò ní jẹ́ ti ẹ wá nílé nítorí ilẹ̀ Yorùbá ìrònú bí àparò kò ní jẹ́ ti sẹ́ẹ̀sì mọ̀ pọ́n ní àparò ìrẹ́ ọmọ bá yẹ ìdíwọ́ sẹ́kì lọ bí ewu olókòó lórí ìwọ̀n káàdì ìlànà mo fẹ́ dà ló báyìí ẹ ṣé o lọ́ọ̀dà fún yín o. nígbà yìí ẹjẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ṣíkì ọmọ Yorùbá láti ìlú Ìlọrin ọdún tó lọ wàbílá ìtàwé wàbílá ìtàwé láti ṣètò ẹ̀ka àwọ̀sà ẹ bá kí wọn pẹ́ káàbọ̀. bákan náà barista sùpọ̀ òtò àwọn dà barista sùpọ̀ òtò ìlú gíga láyé ẹ bá kí wọn pẹ́ káàbọ̀ ẹ káàbọ̀ sà àtúntò òde yìí. bákan náà àyájí wàhábì àjọfẹ́ ẹ̀yìn là ẹ bá lọ ẹ bá lọ. káàró yìí o káàró yìí o. mo tún ta ṣàṣà ọlọ́ọ̀dọ́ ẹgbẹ́ wa ọkọ̀ wa bọ̀ ọ́ wa olólùfẹ́ wa. àwọn náà ní dọ́kítọ̀ tó dé amsat ẹ bá ṣe wọ́n ẹ káàbọ̀ wọn kì í ẹ ṣe wá bí wọn ni. bákan náà wọ́n ní dàgbà bí ìṣú ẹ̀ka ara wọ́n kàn mí. aṣojú bàbá wa àfẹsẹ̀lẹ̀ bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè tí wọ́n comrade Kúnlé Adésọ̀kan ẹ máa bọ̀ mí comrade Kúnlé Adésọ̀kan ẹ máa bọ̀ ó sì wú bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè àwọn dà tọ́ba ti gbé bákan náà Abdul-Latif Okuola ọ̀gbẹ́ni Okuola àwùjọ ok ẹ̀jẹ̀ tó lọ sí ibùmí. báyọ̀ wọ́n ti dé pa Samuel Taiwo amada pa Samuel Taiwo tẹ́lá ti di ẹ̀ka lọ. bákan náà ẹ̀jẹ̀ kì í lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé ṣíìpì náà ní Yorùbá gbogbo Ìlọrin bó ṣe tóbi tó nílùú Ìlọrin àwọn tó tẹ̀lé wọn wá ẹ jẹ́ kí n sáré lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n fara hàn lé. àwọn náà ní ọba alápàdó ti àpàdó kábíyèsí o ẹ bá ṣe kábíyèsí ẹ má bọ̀ lórí òkè kábíyèsí ẹ má bọ̀ lọ́dọ̀ yìí bí kábíyèsí o. kábíyèsí ẹ má bọ̀ mí kábíyèsí ẹ má bọ̀ mí. ẹ̀ka tí representative bàbá wa Prof Bánjí tó bá ti dé ẹ̀jẹ̀ kí n mọ̀ kí wọ́n máa bà lọ́dọ̀ bàbá wa baálé ìkútẹ́kùn mi. bákan náà Prince
kábíyèsí o bákan náà yèyé oge ti ìlú Ọ̀fà kingdom kárọ̀lẹ́bà ẹ bá ti kárọ̀lẹ́ o kárọ̀lẹ́ kábọ̀bà kábíyèsí kọ́ Ọ̀fà kan Nàìjíríà kan Kwara kan bákan náà yèyé oge ti Ọ̀yọ́ kingdom ẹ bá ti kárọ̀lẹ́ fún wọn. Ẹ má bínú kí ni gíláàsì àtàlù tí ìkẹyìn ní ẹ má bínú. Yẹ́nì ọ̀gá ti ìsìn kingdom ìlú sí ẹ káàbọ̀ káàbọ̀ lè wò. Yẹ́nì ọ̀gá ti Èkìtì kingdom Èkìtì kingdom yẹ́nì ọ̀gá Ìlọrin west Ìlọrin west. Bàbá gbọ́dọ̀ ara wọn ni bá dé tó kù bàbá àsìláwó ni èlò náà ni òkú kò tí a tó kù náà kan nà sẹ́ni kọ́dà kọ́dà nà kọ́dà ẹ̀rí àkàtà. Tọ́ yẹ́nì ọ̀gá ti àṣàdá bá dé lọ́rí tí ọba àṣàdá ń lọ́rí kiri alíyì ẹ̀rí náà eléyìí káàkátù ọlọ́run ọlọ́sàmọ̀sọ́wà àti rìn ọlọ́jà jẹ́rìí rẹ̀. Èkìtì state Ògùn mẹ́sàn ẹ má bínú bàbá mi ẹ káàbọ̀ káàbọ̀ lọ ẹ má bínú ọtúbà mo ọlọ́yẹ̀bù káàbọ̀ lọ ọtúbà tọ̀ ní báyìí ó kù sí díẹ̀ tí aṣojú pọfẹsọ Bánjí babawa Bánjí Akíntóyè bá ti dé àwọn náà ní kọ́ ẹkúnlé àdìsọ́kọ̀ ẹ jẹ́ kí n mọ̀. Táwọn tó ti ń kún yín yìí màá máa tẹ̀síwájú àwọn okun ẹ̀dínlẹ̀ okun descendants Yorùbá ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ leader wọn Chief Ayọ̀ Chief Engineer Ṣẹ́gun Ajíra Anjorin Chief Anjorin ẹ káàbọ̀ sà ẹ má bínú ṣé ẹ yá máa fọpọlọgbẹ náà ni ìtí ọ̀bá yé mi tó padà rí lọ́wọ́ àwọn tó ọba Lagos president àwọn dà comrade Ṣẹ́gun Ajíjọlá àwọn dà ẹ ṣe gidi gan ni àti gbogbo àwọn yòókù tó bá wá ẹ̀dá gbẹ̀dẹ̀ lọ́dún ẹ̀dá ṣe bá pàpà tó ní ọjọ́ ti lọ. Báyìí sẹ́ẹ̀mù ní pé àwọn journalist tí wọ́n wà ní ìwọ́n pọ̀ ẹni ká lọ́wọ́ ṣe recognition wọn. Prince Adéyẹsẹ̀mí ẹ̀yìn dà Prince ẹ̀ka wọn bákan náà.
sísẹ̀ntẹ̀lé agenda Yoruba unit. Comrade Ayọ̀ abèrè ọ̀rọ̀ láti Kogi ẹ̀ máa bọ̀ lórí àìtẹ́kù. Comrade Ayọ̀ abèrè ọ̀rọ̀ far away Kogi àwọn Kogi rè ẹ máa bọ̀ bí ẹ máa bọ̀. Abèrè ọ̀rọ̀ ẹ má bínú ẹgbẹ́ mi ní ẹ̀rọ àkọ́kọ́ bá mi sọ̀rọ̀ àná. Bákan náà Yorùbá new emancipation movement ẹ káàbọ̀ Àgbẹ̀kọ̀yà peace ẹ káàbọ̀ Àkùkọ group ẹ káàbọ̀ OAG ẹ káàbọ̀ ẹgbẹ́ agbásàgà Yorùbá group ẹ káàbọ̀ platform ẹ káàbọ̀ àkìyí ẹ̀jẹ̀ lọ tí mo bá lọ ti padà sí orí àwọn ìní ìjọba lọ́wọ́ mi màá tún ẹ̀jẹ̀ dádúró ká kọjá sí orí ètò òwúrọ̀ sàn-án. Ẹ̀rí ni a ti kúrò ní nọ́mbà 1 àti bọ́ sí nọ́mbà 2 àti bẹ̀ àfọ̀fẹ̀rẹ̀ 3 abọ́sí 4. Ìwé náà mọ̀ ń wá ẹgbẹ́ kan náà lọ́bi tí mo mọ̀ sọ́ọ̀sì. OPC pàṣẹ o! OPC pàṣẹ o! Ẹnu má dàrí bẹ̀rẹ̀ nígbà tí fò jáde. Ní ọ̀nà ọ̀sán àdúgbò mi. Ẹ dákun àwọn kan tí wọ́n sọ̀rọ̀ pọ̀. Ẹ dákun ìwà wẹ̀ o. Ní ìbámu tí mo sọ́ọ̀sì ni. Mo sábà ẹ má bínú bàbá Tọ́lá wọlé. Ẹ má bínú. Yorùbá interest group. Ẹ káàbọ̀. Ẹ dákun wọ́n bá wà. Ewu ẹ̀rọ lórí ní ìran. FYCC alábàbí. Wọ́n ẹ má bínú yìí ìdìbò ìrìnàjò tí wọ́n pọ̀ sí i. Ẹ ní ká lọ sí ètò lórí ètò báyìí a ti ṣe àgbà ìbẹ̀rẹ̀. COSCG ẹ káàbọ̀ Ọmọṣọlá Ọmọṣẹ́bí Ògúnpẹ̀sán ẹ káàbọ̀ Ọmọṣọlá Ọmọṣẹ́bí ẹ káàbọ̀ Àyàngadé COSCG Táíwò Òtítọ́láyé Oòduà tọ́ ẹ jẹ́ ọ̀rọ̀ tọ́jú sọ́dọ̀ báwọn tó kẹ́ni kan wọ́n sọ pé ìgbó ẹ̀sìn ìgbìyànjú. Oòduà agenda Comrade Adéwùmí Comrade Adéwùmí ìṣọ̀kan balẹ̀ Oòduà Comrade Akínpẹ̀lú Adé ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì gbogbo OPC níwẹ̀rà ẹ káàbọ̀ Comrade Alẹ́ OPC pàṣẹ FYCC bọ́ọ̀dù ẹlẹ́bìínú sábà tó ti pèpè látàárọ̀ ẹ̀jẹ̀ bá tètè lọ sí orí ètò torí àwọn tó fẹ́ padà sí Comrade Aláìtàn ọmọ ọlọ́tọ́ ìgbò Èkìtì àwọn tí Ọ̀ṣun àwọn tí Èkìtì Oǹdó ẹ̀kọ́ Delta àwọn tí Ṣẹ̀kírì àwọn tí Akóyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àbàyàmọ́ méjèèjì akíyí ìgbẹ́tì Kìsì Ṣakí Owódé akíyí Ọ̀kàkà Òkú
mélòó kan àwọn ọmọ pọ̀ wọ́n ní wọ́n pọ̀ nítorí àbẹ́ náà ni ẹni ká sáré àgbóbi bàbá wa kan tọ́ nígbà yìí ẹgbẹ́ mi àsìkò ẹgbẹ́ sí ẹgbẹ́ wa àwọn náà ni bàbá. Nígbà yìí àwọn èèyàn tó ti dé o ẹ máa wọlé bọ̀ Yorùbá ẹ̀ka Odùduwà action group ẹ káàbọ̀ Àníkẹ́ TV ẹ káàbọ̀ Fresh FM ẹ̀yà ọjà lọ́wọ́ wọ́n ti dé ẹ káàbọ̀ Rulers World Magazine Star FM àwọn náà ti dé bẹ́ẹ̀ ni mo ti dé wọ́n King FM this day Odùduwà movement group Pensioner FM balẹ̀ gbogbo ilé ń dúró yìí o gbogbo ilé ń dúró yìí Pensioner FM Yorùbá interest group Ọ̀túnba Yorùbá Youth Society Cultural Association ẹ̀ka àbọ̀ níbo wá ti ẹ̀ ní náà sábà gba gbogbo wa tẹ̀ máa ń talẹ̀ níbo la sọ̀rọ̀ yìí sí. bí wọ́n ti ní báyìí láti dé alágbó nínú àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ ètò ó tó bí ìgbà náà wọ́n sọ fún yín pé ní ayé tó wà náà tá a bá gbéra láti Ọ̀yọ́ lé bíi tá a wọnú Ọ̀yọ́ lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. ẹ̀rọ yìí bí àwọn ọmọ Yorùbá akọ́kàkiri ní ìkẹ́tì ń bẹ́ ó lójú ẹni tó lè wọ bẹ̀ ó lójú ẹni tó wọ bẹ̀. tá a bá lè wò ó ẹ̀rí pé níbẹ̀ yẹn inú bó yẹn jáde sí jọba ó dẹ̀ dé kú lọ́wọ́ sí ní ọdún 2019 èmi kì í tí mo wà wájú yìí mo kó 150 peoples wọ́n lò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òkúdu ọdẹ àtàwọn ajá. ẹ̀yin tí ẹ bá wọ bẹ̀ àtọ̀bẹ̀ kára lẹ́kọ̀ọ́ wípé àwọn ọ̀dọ́ bẹ nílẹ̀ Yorùbá tí ò gbọdọ̀ pa wọn. àwọn èèwọ̀ wọ láti Brazil wọ́n á wọ náà lọlé lọ wọ́n á wá wo nǹkan tó wà bẹ́ẹ̀. tí a bá tún wá wò ó láti bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jáde nílẹ̀ Yorùbá tí ó sì lè parun. Aláàfin Àjàgbó tó jẹ́ ẹnìkan lórí ní ibẹ̀ náà lọ́hùn torí tí ìbá sí mẹ́tàdínlọ́gbọ̀n ní Aláàfin tó wọlé síbẹ̀ yẹn tí mo sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ibẹ̀ yẹn ní ti dáadáa. Tàbítúwò Ọ̀yọ́ lẹ́yìn àti ìbẹ̀rẹ̀ Aláàfin Àjàgbó tí ń pàṣẹ. lọ́sẹ̀ ń pàṣẹ wọn kò lọ sí Abidjan títí tí ó fi di àárọ̀ ìtumọ̀ tọ̀ fún yín. tí a bá ní ká máa wò ó láti jẹ́bà tí mo ti sọ yẹn Kwara State tá a bá pọ̀ wọlé tó jẹ́ boundary láàrin ti Niger mọ́jọ́ ni yóò fún yín ẹ̀kọ́ wípé nípasẹ̀ ìwádìí tí mo bá lọ. Uje bàbá ìlú di jẹ́bà uje bàbá lórí uje bàbá ti dé. wọ́n kí wọ́n gba àwọn ọmọ ìyá wa láti gbogbo ìpínlẹ̀ Yorùbá tí wọ́n wà bí Ẹdó àtúnbọ́sí Ìgbò abọ́sí Ògùn abọ́sí Ìgbò abọ́sí Èkìtì àti bẹ̀ akínyìn ẹ̀ka àbọ̀ gbogbo lẹ́kọ̀ọ́
Assembly of Yoruba groups worldwide. Assembly of Yoruba groups worldwide. Assembly of Yoruba groups worldwide. Nígbà tá a máa ṣe ọmọ mi kan lọ fún ní ọgbọ́n, lọ fún ní ìmọ̀, lọ fún ní òye. Ó wà bá mi wípé ọba Yorùbá àmọ́ ní olórí. Mo sì ti bí wípé àwọn olórí wo ló ti wá káàkiri, ta ló sórí ẹ̀rù, ta ló sórí nù. Ẹ̀ṣẹ̀ tó torí tó fún wa Yorùbá ní ti olórí kankan wọn dà. Àtúrà àti ní àtìláwó lọ́wọ́. Àti ní agbáṣe. Abúwá ní Abraham Adésàyà láti ẹgbẹ́ nàmbà 4. Lábá sọ ìwọ̀ aṣọ́sómi. Kí ló ló kí ló? Obìnrin kan ti dá olóògbé nǹkan. Kí ló gbé? Ẹja ńlá. Ẹja ńlá yẹn lọ gbé. Ìgbà tí ọmọ mi wá bá mi sọ báyìí tó wá bá mi pé ọmọ àti lọ́kàkiri àti bí bàbá wa ọlọ́gbọ́n lórí ẹja mú kan Adébájọ ló ti dàgbà pé bàbá mi sọ́kọ́ sọ́nà ìrìn náà dàgbà pé èmi ní ẹnìkan gbogbo wá di ẹnìkan tí èmi àti ẹ̀ pẹ̀lú ẹ̀mọ̀rọ̀ pẹ̀lú kàmí ìṣọ̀lá ìṣọ̀bù pẹ̀lú gàmí kọ́rọ̀ ìní pẹ̀lú Ṣẹ́gun Awólọ́wọ̀ pẹ̀lú lọ́yà sáà amòfin kò yẹ dá amòfin gbà náà. Àwa ìlà jẹ́ àmì, àwa ìlà jẹ́ ìrìnsẹ̀ kéékèèké fún bàbá mi lọ́wọ́. Nígbà bá wí gbà náà, bàbá gbàgbọ́ tó ló mọ̀ bá lè kúrọ́ fún un. Èmi tí mo bá yín sọ̀rọ̀ ìwé kéèké ní ẹ̀ máa di 86. Ìwọ yẹn wá gbé ẹnìkan tó dàbí pé 86 ló náà fẹ́ dà. Ó wá gbé ẹni tá a ti torí ẹ̀ pa màálù
Bánjí Akíntúndé bàbá àkọ́kọ́. Àwọn akọ́là ni wọ́n. Nígbà tí ẹ̀ẹ́dọ́ bá mọ Bíbélì yìí tàbí tó bá mọ Kùránì dáadáa tí wọ́n mọ̀ pé nígbà wọ́n fẹ́ fi ọmọ kan jọba Dáúdà ń jẹ́ David bẹ́ẹ̀ ni àbẹ́. Ìmáà ti sọ pé bẹ́ẹ̀ inú gbó ló wà. Inú gbó ló wà. Nígbà tí wọ́n mú wọ́n ní wọ́n kọ́kọ́ mú àwọn ẹgbẹ́ àwọn jẹ́ lórí dáhùn tó bàbà tó ń fi ọlọ́dún orí jáde gbogbo ẹ̀. Jáde pàtàlẹ́ ìgbà ọ̀gbẹ́. Ìrètí bá ń pọ̀ òní fòyò. Bẹ́ẹ̀ ni eré lọ mú ọmọ mi gbó lọ́yà David lòṣọ̀pá. Bàbá tó ní ìjọba ó tó bàbá rẹ̀ bí ó ti délé báyìí lọ́nà bàbá ń ka ilé ìṣirò. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ wípé ẹni tí ọmọ mi ìjọ Táíwò Olúwa bá tó lọ́sọ̀ pẹ̀lú dẹ́pútì kájọ jíròrò rẹ̀. Ìpè oní ìgbàan lọ́lọ́run ní yóò jọ lórí. Ìjọ ló dàgbà. Ẹ̀ka àtẹ́wọ́ fún gbogbo Ọlọ́run lóde. Inú mi dùn pé ẹ bá mi pàtẹ́wọ́ fún Pòfẹ́sọ̀ Bánjí Akíntúndé. Ṣé gbogbo ní máa yàn ó? Ó ti gbé gbàgbó tó fẹ́ di gómìnà. Wọ́n ti wí kó di gómìnà. Máa rí oríwó, ọmọ orí owó. Àti gbogbo wọn bẹ̀ tó lé. Wọ́n ti kó dìbò bọ̀ láti dáhùn pension. Ẹni tọ́lọ̀ yẹn ta ní ilé pàtẹ́wọ́ fún. Wọ́n á di pé àyè tán. Wọ́n máa ní tẹ́ ẹ bá pa ẹran kan tẹ́ ẹ bá tọ̀ yóò di ẹran. Kíni? Nígbà tá a yàn ń dọ̀ sí. Àyàn tá a yàn akọ̀yàn tá a bí yẹ̀ lọ́ba lè jọyìn àwọn YWC. Tí a bò pé kọ́jẹ́ gbẹ́ ẹ̀yàn ẹ̀kọ́ sí ẹ̀kẹ́ kankan lẹ̀ báyìí níta báyìí ẹ̀kẹ́ báyìí ló ṣe alàjẹ ẹ̀kọ́ ṣe. Ó sì lọ tó ìlànà tó kọjá yìí. Káyọ̀ kẹ́kọ̀ọ́ wọn dàrẹ́ ní ibi bá tó sí. Àwọn kan láwọn jọ èmi ní àlè yọ. Àwọn ẹgbẹ́ ọmọ akẹ́kẹ́rẹ́ sí mi náà. Wọ́n ẹnìkan bí
nígbà ẹ ti dáhùn pẹ̀lú níbẹ̀ irú èyí kékeré láì wọ́n yọ ọkọ̀ ọ̀ṣùpọ̀ bẹ̀ ṣùgbọ́n kò dùn mí lórí ìgbẹ̀yìn ní ìlú olóko àdá sí bí sì ṣẹjọ́ ọba jẹ́ àkókò yìí èèyàn lè ní bá jẹ́ àkókò yìí jẹ́ ẹni wò ó sì mọ̀ wí bí ìkan ìkà sí kan pòfẹ́sọ̀ mi ọmọ èmi wá sọ fún yín nìsí wípé wọ́n kó sínú òun náà gba kí wọ́n kó sínú ọ̀la ìmọ̀ bẹ́ẹ̀ àwa ẹni ìmọ̀ wa tó ṣọ̀kan ní wípé lórí eléyìí láti díẹ̀ múlẹ̀ pé olùkọ́ náà ló ní olórí Yorùbá. Ṣé kí n máa fi àjọsọ pẹ̀lú ìtọ́tàrò àtàwọn tó sọ́mọ́ àti lórí àdá gbọ́dọ̀ sí àwọn tí ọ̀yọ́ bá jẹ́ àdúgbò kúrò lórí ọkọ̀ Jésù. Wọ́n á sì lé ìkọ̀ síbi lẹ́nu lórí ìṣẹ́gbẹ́ wọn. Wọ́n sì mọ̀ pé ilé ìkó wa onílé òní ilé yìí ọlọ́run òní náà yìí. Ẹ wá dé ibi adé káàdé. Nígbà àìtáká yìí àìjábọ̀ yìí ló dìde ó sì lọ bá kan nínú àwọn alátakò rẹ̀ ó sì mọ omijé sì pọ̀ lójú ẹ̀ omijé pọ̀ lójú àgbàlá. Ẹgbẹ́ ṣe dákẹ́ yìí bẹ́ẹ̀ ni gbogbo wọn dákẹ́ yìí. Ṣùgbọ́n tọ́lálẹ̀ ọ̀tá ọdún kan ọwọ́ rẹ̀ sí àwo tó bá ti ẹ̀dá òbí di ìyàgbá pé wọ́n mọ̀ sí tàbí àwọn àwọn òun lọ. Kò tún dá o, wọ́n tún pè pàdé kejì àwọn ará bíbá akẹ́kọ̀ọ́ ní èmi wá sọ fún iṣẹ́ àwọn wípé wọ́n ní tí ọ̀bà ní òbí èké fún olù ìjà ìdí ọ̀bà nídìí àwọn alábí àwọn máa ta kí ọmọ aláǹdà báyìí bí àwọn àti ọ̀rọ̀ bí èkó bí orí ẹ̀yà ọ̀rọ̀ bí èkó.
láàyè wípé ó lè bá kọ́ àwọn aráyè kú lọ́gbọ́n wípé ṣọ́ọ̀ dàgbà ni ṣọ́ọ̀ mọ̀wé ni ṣé ibi kankan ló ṣe tí mo fi ní wọ́n yàn èyí sì wá àsọ̀kọ wípé ibi tó kù yẹ káàtó ìgbà náà ni ẹ ṣe jókòó yìí ẹ gbọ́ ẹ mú ọwọ́ ọ̀tún yín bá ẹ fi mú ọyàn lọ́wọ́ àlẹ́gbẹ́ òsì ọyàn nínú owó ẹ ẹ ní ẹrú lára ẹ ẹ ní ìsọ fún ẹ má tó lọ sẹ́yìn ẹ àwọn ọmọ àti ẹwà jíwé ìyàwó òkú lórí àbábá àbábá yìí ó ẹ má wọ ọkùnrin yìí ẹ fi mú ọyàn òsì ẹ mú dání ẹ ti mú lọ àárín kọ́ mo ní ọyàn gidi mo ní ọyàn rẹ ló sì ní o mú dání báyìí. kò fẹ́ kọ́ rí ọyàn mọ́. náà gbé bẹ́ẹ̀ tí mo kọ́ fẹ́ wá rẹ̀. ẹ rí i pé nígbà ẹ̀ mú dání bẹ́ẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀mí ó yẹ sẹ́ẹ̀mí. ẹ̀rí pé ṣe ló ṣe ìlú wa pa aláṣẹ fún ilé oko akẹ́kọ̀ọ́ kò ní dúró lójijì. ibi ọlọ́run kò lè sí gbogbo èèyàn lò ó. ibẹ̀ ni bàbá gọ́ọ̀dù jókòó sí ìjọba bá ti mú kó mẹ́ra yìí olú ọ̀bẹ tàbí bẹ́ẹ̀ni lọ ìjọba ìjánu ọ̀bẹ tàbí pákó lọ tí yóò lè rí bẹ́ẹ̀. àwọn wa ní pé ká ṣe báyìí àwọn wa ní pé bàbá ti lọ yẹ ẹgbẹ́ mi ó ti lọ dẹ́gbẹ́ mi ilẹ̀ kò dẹ́gbẹ́ gbogbo ayé la fi sí máa ẹ lọ lágbára ọlágbára ilẹ̀ wí. ẹ tó wà ní ẹgbẹ́ gbogbo ayé wọ́n wá ní ìlànà ọmọ òdu àwòrán ọmọdé. tó olùkàlùkù lórí ṣe there is freedom of movement there is freedom of association freedom of speech nítorí ilé ṣe nǹkan kan tó gbọ́dọ̀ àpapọ̀ nígbà tó fẹ́ ṣe wò ẹ má bà kì í sọ pé kéjì ọmọ ẹ má kú tó yẹ nǹkan lọ́rùn ẹ má má kọrin kan láyé àti ọmọ ìwọ kọ́ ló dá mi o ti ṣe sọ̀rọ̀ bí Olódùmarè ìwọ kọ́ ló dá ẹ̀yin kọ́ lẹ dá ẹ̀yin kọ́ lẹ sì bí bẹ̀ àwọn akọ́lá bíbẹ̀ lọ́dún ní abí bẹ̀ ó sì dá òun ní òun ò sí ta ìrùn sí mọ́ ti wọ́ọ̀lù tàbí wọ́ọ̀lù tàbí yàn òun ọ̀fẹ́ yóò mọ̀ ti dáná yóò bá lọ kí ni lànà ní kẹta násọ́nà kéèyàn fi rí ní ọmọ ní ìlúkù nílé ìlànà ẹ̀kùnye kọ́mi òye ìlànà láì ìyà ẹ̀kùn ní gúgù ẹ̀rí rẹ̀ ṣé àjọ náà tẹ́lẹ̀ ni ṣé ẹ̀ẹ̀mọ̀nà tẹ́lẹ̀ dáhùn. Nídìí èyí, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìfàṣásí tó lẹ́yìn kọ́ lọ lọ́tọ̀ ká èyí kọ́ lọ lọ́tọ̀ ní káyọ̀ èyí kọ́ lọ lọ́tọ̀ ní kókó bẹ́ẹ̀ fúnra ẹ̀ ló kó bẹ́ẹ̀ o. Ẹ gbọ́ bí mo wí fúnra ẹ̀ ló kúrò ní bẹ́ẹ̀. Èmi ìlànà kan ẹ sọ pé ìlànà tí ó bí gbogbo bí o ti lúrege tí àwọn tó wá láti state kọ̀ọ̀kan tí wọ́n wà ní government council nǹkan kan báwọn nígbà ọmọ mi ìtọ́jú táwọn bá wọn àti yóò sọ wọn fún mi tó yẹ ká sí. wọ́n ní sẹ́yìn ọ̀rẹ́ olóko lórí ìwọ̀n láti ẹ̀ dààmú ẹ má gbé mo dúró owó ìsáàlì o.
ẹ̀jẹ̀ kó sì kó sílẹ̀. Ọlọ́run bá fẹ́ ìyọ̀ṣẹ̀ ìyẹn náà ti pé tolúwa ní ṣe. Ẹ̀sìn tó kò dẹ́ ìwé mi ní ìlú fọ́. Ó ní ìjọba ìgbàjọ báyọ̀ wà pẹ̀lú yí èmi padà jẹ́ pé ojú ni yóò tì í. Ó bẹ́ẹ̀ náà ni yóò tó nígbà tí ta yóò ṣẹlẹ̀ yọ yí kó súnmọ́ yín yóò tó mọ̀ pé ọlọ́run olódùmarè tó tẹ̀ ọ̀run àti ayé yóò bí ìyàgbé. Nípa sílẹ̀ ní àìsáyà 57 bá sílẹ̀. Ó ní sàrọ̀ ẹ̀yìn náà tí ń dáná àárọ̀. Kò tí lè kò fẹ́ kí lè dáná àárọ̀ pé wà jẹ́ pé ẹni àbámọ́. Bẹ́ẹ̀ni, wọ́n wà àwọn ọkùnrin sí ẹni tẹ́ ìwà bíi ẹ̀ẹ́dì kúkúrú. Ẹni tẹ́ ìtọ́ni ẹ̀ẹ́dì kúkúrú òjijì. Títí ẹ̀wà kú náà kiri. Ṣé kéèyàn tún kọ̀ máa kì í ní ìgbà? Kì í ṣe bẹ́ẹ̀. Àpàtó níkú. Kéèyàn jẹ́ ìdápẹ̀ jẹ́ wọ̀kà níkú. Kí ni jẹ́ wọ̀kà? Yóò kó ní yóò múra kékeré yóò fi ká yóò wọ̀ kó. Bàtà rẹ̀ ọmọ àná. Bọ̀bọ̀ bá ti tóbi tí ní báyìí lọ́dọ̀ ọmọ ìyá fún un. Òǹkọ́ ní yà fún wọn. Jẹ́ wọ̀kà wọn lórí tí yóò ní bẹ́ẹ̀. Ikú kan lò. Ikú kan ní ẹ̀yà wà lórí ọ̀kadà. Ibò ọ̀kadà ló kú lọ sí ẹnìkan ló gbé sọ́lẹ̀ gbà. Ẹlòmíà wà nínú ilé rẹ̀. Tírélà kankan. Yọ̀bà lé rẹ̀ gbó àmúlé àwọn ọmọ rẹ̀ ikú. Ẹlòmíì ló sì ṣèdáwó títí òní yege. Ó ikú. Ikú sọ́nà tí èké. Ó lẹ́yìn ikú sára bí iṣu. Ikú ọmọ ni iye ọmọ sá. Gbogbo ìta wá sí ibi lẹ́yìn ni mo ti yàn àbí wá yọ akéwì. Ṣùgbọ́n ó ti yọ ara rẹ̀ nítorí pé kì àdìláta gbélé lórí ó tóbi jù. Ó wá ní ìlànà ló fẹ́ máa ṣe. Ẹ̀sìn gbọ́dọ̀ kábù, ẹ̀sìn gbọ́dọ̀ kú. Bí owó lówó ẹni ní ìran ìlọ, bí owó ẹ̀kọ́ fìlẹ̀ ní dábì ìgbésí. Bí owó lówó ẹni ní ìran ìlọ. Ibi tó ọkàn rẹ̀ lọ ìyẹn o. Bí ọ̀gá mi ẹ ṣé o, tẹ́ ẹ gbọ́ mi, ẹ má bínú pé mo sọ pé ẹ̀ṣẹ̀ ń lọ. Ẹ má máa fi bàtà wọ̀ yín lọ. Kò tí ì kà síbẹ̀. Ẹ jẹ́ kí àtọwọ́ yín ọmọ rẹ̀. Ẹ jẹ́ kó máa rí ẹ̀. Àgbàdo ni ó yín lọ́wọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa. Bẹ́ẹ̀ bá pa ayé gbá. Ẹ ti lo ikọ̀ tó láyé ni. Àbí máa lé lọ́wọ́ láti ṣe pé ẹ̀dá. Àwọn àgbẹ̀ kì í wáyé. Omi tó lé ìtẹ́nu kọ́ máa jò yàn. Ẹ̀kọ́ tó tó lọ́wọ́ yìí fẹ́ sùúrù. Ẹ máa pa lọ. Ẹ máa pa. Lọ́dà fún yín tó kẹ́. Ẹ lè kú. Ìṣe bí ìwà ìṣú àwẹ̀ ni. Àwọn tó lákòókò tó láyé àtọ̀. Ìsìnkọ́ ó kù díẹ̀ náà ní létí. Tọ́ àwọn àlejò tí ń wọlé ẹ̀yìn kọ́kẹ́ ti kú ẹ̀yìn sáré lọ sí. Ẹyẹ bí àwọn tó lè rí kí n sì fi wọ́n lẹ́nu kátà tó bọ́ sórí ètò nítorí bí síkì ẹni tí bàbá wa pọfẹsọ lórí lọ́sọ̀rọ̀ wọn tí àwọn náà sì ti fi kíní ìwé àpòyẹ kan wọn ránṣẹ́ láti kà níbi ilé ìsìn ẹni kí a pọ̀ ká tó máa tẹ̀síwájú láti kí àwọn àlejò wa tó gbé. Ẹgbẹ́ náà ni bàbá wa ẹ̀gbọ́n wa ọkọ wa Dr. Tunde Hamzat. Ẹ bá mi pàtó fún wọn. Thank you very much.
Of course, ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹni tí wọ́n kọ ìwé olórúkọ ìgbóná fi kọ́. Ẹni sùúrù. Ẹni sùúrù. Kì í ṣe pé mi ò gbọ́ Yorùbá, ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí, àbí mo ọlọ́gbọ́ Ìgbò mi. Evangelist Adesoko ni wọ́n ti fẹ́ ìlú bẹ̀tẹ̀ torí àkókò wa bóyá àkọ́kọ́ kà ní èdè òyìnbó kí n tó túmọ̀ ẹ̀ ní èdè káàárọ̀ oòjíire. Address delivered by Emeritus Professor Banji Akintoye at the Assembly of all Yoruba groups worldwide held at the House of Chiefs on 29th of 2020. I wish to welcome all our distinguished patrons of Yoruba descent to this conference, coming at a very important period in our collective resolve to liberate the Yoruba people from the yokes of oppression, intimidation, and inequality. I wish to state that the train of Yoruba emancipation has departed the station, but it is still far away from the terminus. I appeal to every Yoruba patriot in the name of our progenitor, Oduduwa, to avoid any divisive tendencies that can delay or obstruct our journey to liberation. We need to remain focused and avoid distractions either within or without. We are all slaves, though not slaves, in this contraption called Nigeria since 1914. And I need to ask, must slaves be fighting fellow slaves? There are many pan-Yoruba organizations in Nigeria and in the diaspora. We need more of such to emerge and strengthen our collective resolve to serve determination. In the last few weeks, I have been preoccupied reaching out to our aggrieved members to pacify them, to come back into the fold, and I will still continue to engage them till everyone comes on board to achieve our goal of self-determination. We need to appreciate God Almighty for the success recorded within a span of short period of our peaceful agitation. The support of over 170 Yoruba communities in the diaspora for this noble cause is beyond our imagination. I wish to inform you all of my decision to move back from direct running of any civil organization. Nevertheless, I need to mobilize my energies to the general growth of the Yoruba struggle for self-determination. I shall, however, activate my contacts in Nigeria and in the diaspora to give support to all Yoruba self-determination groups in order to strengthen them for the Yoruba liberation struggle.
again that our collective resolve to emancipate our people in a peaceful and non-violent manner has become a fait accompli and not subject to any negotiation. I wish also to thank the leadership of the various organizations that converged in Ibadan on 22nd August 2019 for giving me this noble mandate to lead the struggle. I thank you all and I wish you happy celebration. Mo rò pé gbogbo tí bàbá sọ ó ní pé wọ́n ní àwọn kí gbogbo ọmọ kóòtù òjì tó wà níkàlẹ̀ àti gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ ìpàdé ní òkè òkun UK ní o Amẹ́ríkà ní o USA ní Canada gbogbo bí wọ́n ti ń wò wá báyìí wọ́n ní àwọn kí gbogbo wa kú ìkàlẹ̀ wọ́n dẹ̀ ní àwọn rọ̀ wá ní orúkọ odù tó dá ìwà Odùduwà wípé kí a má ṣe nǹkan kí nǹkan tó lè da ọmọ Yorùbá jẹ ètò tẹ̀sí wá jẹ wọ́n lókùn jù ní pé wọ́n ní láti ìgbà tí wọ́n tó ń mú wa sí láti 1914 tí wọ́n ti dà wá pọ̀ wọ́n ti ra dá lórúkọ wọn ṣáà ẹrú ní gbogbo wa ẹrú wọ́n ní ṣùgbọ́n jẹ́ tó bá àwọn ọlọ́pàá jẹ́ pé èyí ṣe tí ẹrú bá ń bá ẹrú ẹja inú ẹ̀kọ́ mú wọn sí kí wọ́n máa ṣe inú ẹ̀ máa dùn wọ́n láwọn ọ̀rọ̀ wa ọkùnrin obìnrin kìrìsìtẹ́nì àti that is the representative of Professor Banji Adedoye. Mo rò pé báṣọ ẹ̀yìn kó làwọn ẹgbẹ́ ẹ̀wà ní ìgbà láti torí ìjẹ́ ìlú sí jẹ́ èyí kọ́ ni wọ́n á ṣe ń kà wá. irọ́ ẹ̀jọ̀ tó lọ lọ́rùn. ẹjọ́ lóòótọ́ ti ka ìyìnbó ẹ̀bùn yìí ẹni nípa láti di ọkọ̀ ó mọ ní kókì yín náà gbà. ẹjọ́ o ẹ má bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ Nàìjíríà gbogbo iná ìdániló lọ́nà tẹ́ ẹ bá ní wákàtí mẹ́fà gẹ́gẹ́ lánàá lójú ọ̀nà àwọn Haúsá yẹn ti wá tí tírélà wọn dí ọ̀nà àrígbígbà ilé yóò dáa fún wa níwọ̀ ogun ẹ má jẹ́ àparọ́ kan wa jẹ ẹjọ́ ẹ má bínú sí o mo wá sojú Professor Banji Adedoye mi báyìí ẹ kú àpérò. ẹ má bínú kó tó dé mo sọ fún yín wípé ìpàdé tá a pè lónìí kì í ṣe pé láti kọ́ Banji Adedoye bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo sì sọ fún yín pé Victor Taiwo àti Túndé Hamza àti àwọn kan bí àwọn
wọ́n bá wa àjọ jókòó àjọ ṣe mítìnì a sì sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ yọ Bánjí Akíntóyè àwa tá a yàn tẹ́lẹ̀ ní Assembly of all Yoruba people worldwide àwọn òfin ẹjọ́ ọ̀nà abẹ́ pdf lẹ̀ lórí eléyìí ṣùgbọ́n nítorí tọ́sẹ̀lẹ̀ sátidé agbọ́ nípa Bánjí Akíntóyè ó ti ní ìlànà Yorùbá lòun lọ owó ṣe tí ń ṣe tẹ́lẹ̀ mọ́ abẹ́ pdf lẹ̀ gidigidi gbogbo yìí sì bá pàtẹ́wọ́ fún wípé kò ní ṣíṣe nígbà tá a lò Ọlọ́run ló ní ká yàn kò dìbò tóòtú wá jẹ́ pé ìlànà mi lọ aṣojú rẹ̀ ló jókòó yìí àbúrò mi wọ́n ní sọ pé ìmọ̀jú wọ́n sì ti kọ àgbélẹ̀sọ ẹ̀ wọ́n ti kà fún ilé ìbò kọ́ wá sọ torí ẹ bá wò yàrá ẹ pé làbẹ̀ lẹ́nu ẹ̀. ẹ ṣé o látọwọ́ ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé olùkọ́ni àgbà olórí Yorùbá káfàtà Professor Emeritus Bánjí Akíntóyè. Wọ́n ní àwọn kí gbogbo wa kú àbọ̀ sípàdé yìí pé àwọn sì rí i pé gbogbo àwọn táwa nípàdé èèyàn pàtàkì ni wá. Wọ́n ní ìpàdé ìwà ní àsìkò tó jẹ́ wípé ọ̀rọ̀ Yorùbá ó fẹ́ àpérò. Nígbà tí ilẹ̀ Yorùbá dojú kọ ìdúnkokò pé ìpàdé ìwà wọ́n láwọn fẹ́ kí ẹ mọ̀ pé ọkọ̀ Yorùbá ti gbéra kúrò ní etíkọ̀ tó wà ọkọ̀ òmìnira Yorùbá ó ti gbéra léèdè ibi tó wà. But ṣùgbọ́n ó jìnnà díẹ̀ síbi tó ń lọ. Ó ti kú òmìnira tó wà ó ti gbéra ńlẹ̀ o ṣùgbọ́n ó sì jìnnà síbi tó ń lọ. Wọ́n láwọn wá rọ gbogbo ọmọ Yorùbá tó dáa tó níláárí tó dáńgájíá. Àwọn fi àwọn alálẹ̀ bẹ̀ wá. Àwọn fi Odùduwà bẹ̀ wá. Láti yẹra fún gbọ́mi sí i lásìkò tá a wà yìí torí pé àsìkò ẹlẹgẹ́ gbáà tó lè wá mú kí ìfàsẹ́yìn kó bá ìrìn àjò wa náà tí ọkọ̀ fi nílé tètè dé èbúté ibi tí à ń tì lọ. A gbọ́dọ̀ jẹ́ aláfọkànṣe tí wọ́n pè ní Nàìjíríà. Láti ọdún 1914 ni owó ẹrú ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá organization lọ ẹgbẹ́ ọmọ Yorùbá ló ti dìde lẹ̀ láti gbà náà bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa Babáfẹ́mi Awólọ́wọ̀. Nílé lẹ́yìn odi lóko ní gbogbo ẹgbẹ́ Yorùbá ti ń dìde. A sì tún fẹ́rù ẹgbẹ́ bẹ́ẹ̀ kó pọ̀ jàǹtìrẹrẹ tó
tó bá ti jẹ́ wípé ohun kan tí àkèrè ké náà ní kọ̀ọ̀kan fọ̀ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ kó pọ̀ jantirẹrẹ àsìfẹ́. ní bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn mo ṣe wàhálà díẹ̀ láti máa bá àwọn èèyàn wa tó wà lẹ́yìn òdì sọ̀rọ̀ lóríṣiríṣi. Àwọn tí wọ́n bínú síra wọn, àwọn tí wọ́n ń jà, àwọn tí wọ́n ń tẹ́lẹ̀ àyèdè wà láàrin wọn, àwọn ṣe wàhálà díẹ̀ láti bá ọ̀pọ̀lọpọ̀ wọn sọ̀rọ̀ pé àsìkò èdè àyèdè kan ló wà nílẹ̀ yìí o. Nǹkan tó ń ṣe akẹ́sọ̀ọ́ ó jẹ̀sọ́ fúnra rẹ̀ lọ. A gbọ́dọ̀ fi ọpẹ́ fún Ọlọ́run Olódùmarè fún ìwọ̀nba ìgbà péréte tá à ń ríra wá kójọ àti àwọn ohun tí Ọlọ́run ti sọ wípé kí kárí abẹ́ ọdún kan tá à ń kóra wájọ káàkiri. Irú àwọn nǹkan báyìí ní examination kò sábà wọ́pọ̀ ibù nǹkan kò ṣe nílẹ̀ Yorùbá nìkan. Yorùbá tó ti fẹ́ sọ ní Yorùbá. Over 170 Yoruba communities. 170. Káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti mọ̀ wípé Yorùbá ṣe tán láti kúrò ní Nàìjíríà. Wọ́n ní èyí ló káwọn fà sẹ́yìn láti lè máa bá wọn sáré káàkiri pé ẹ jẹ́ ká ṣòṣèlú àbá ṣòṣèlú gbogbo nǹkan tó jẹ́ káwọn fà sẹ́yìn ní òṣèlú pátápátá nìyẹn tí ò jẹ́ káwọn bá olóṣèlú lọ nítorí pé òye táwọn rí ọ̀pọ̀lọpọ̀ náà rí ju àwọn lọ. Àfẹ́ tó bá dẹ̀kùn ti tún fa okùn ẹ̀yìn lókùn tí ò bá lóye yẹn wípé ọkọ̀ yẹn ti sí ní bèbè odò kò kàn tí ì dé elébùté ni. Àìtètè lélébùté ẹ̀ ọwọ́ èmi àti wọn ni ó dẹ̀ tètè lélébùté ọwọ́ èmi pẹ̀lú rẹ ni. Wọ́n ní àwọn wá ṣèlérí táwọn ṣe tán láti gbára àwọn dìgírí láti ṣiṣẹ́ ìdàgbàsókè gbogbo ẹgbẹ́ tí bá ń jà fún òmìnira Yorùbá ẹ fún wọn látẹ̀wọ̀. Wọ́n ní àwọn gba ìyànjú láti rí wípé àwọn nínú ilé àti lẹ́yìn òdì tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn àwọn lóòótọ́ wọn ò lè fẹ́ràn àwọn mọ́ tí wọ́n bá fẹ́ràn ìdádúró orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn ilé àti lẹ́yìn òdì àwọn ṣetán láti kó gbogbo wọn mọ́ra láti lọ ìjà òmìnira yìí. Láfikún wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó péjọ bílé yìí àti ẹ̀yin olórí ẹgbẹ́ tẹ́ kó àwọn ẹgbẹ́ náà jọ tẹ́ kórajọ ní on the 22nd of August 2019 láti fún mi ní ipò pàtàkì tó jọ mí lójú yìí láti ṣaṣíwájú ogun ni kìí ṣe just Yorùbá nìyà ẹ fi mí ṣe aṣíwájú ogun. Lákòótán mo wá fẹ́ pe àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà níjà pé nǹkan táwọn afẹnu kò sí ni wípé wọ́n fi wá lọ́rùn lẹ̀ jẹ́. Àtẹ̀wọ́ yìí.
pọ̀ bẹ́ẹ̀ dáadáa láti lọ jáde sí sùúrù ẹ̀yẹ rọ́bà dábàá tí ń bọ̀ sí ìsìn olúkòdì àwa sì wà pa àwọn akéde náà pẹ̀lú ìdáná. màmá wa fọṣọ níbi títí fọṣọ bá àjà pẹ̀lẹ́ dẹ̀ pọ̀ ó ti yẹ wáyé yìí kan tọ́ ìparọ́. Kí a tó bọ́ sí ìpele tọ́kàn yàtọ̀ sí pẹ̀lú tá a bá ń lọ ọ̀rọ̀ lọ́nà ìbà àì ọlọ́jà kiri. gbogbo àwọn aláìsí àwọn ní yìí àti gbogbo ilé iṣẹ́ rédíò àti tẹlifíṣọ̀n ẹ lọ bá mi bá ẹ̀gbọ́n ọkùnrin lẹ̀ ẹ̀kọ́ ilẹ̀. Àwọn tí wọ́n ti fún mi ní ìwé wọn Punch newspaper Akin ẹ̀ka bọ̀ bákan náà gbogbo ẹ̀yẹ TV ẹ̀ka bọ̀ Aláròyé ìwé ìròyìn Aláròyé tó kálẹ̀ tó kápọ̀ Akin wà Akin kábọ̀. Ẹ̀káàbọ̀ ORFA Akin ẹ̀káàbọ̀ bákan náà sọ̀rọ̀ FICC Àgbẹ̀kọ̀yà Àjíríà Odùduwà Liberation Movement ìpapọ̀ Life Repairs International, Odùduwà Republic Aggregation, Afẹ́nifẹ́re ẹ̀káàbọ̀, Àmọ̀tẹ́kùn ìlànà Oòduà, ẹ̀káàbọ̀, Open Development Association, ẹ̀káàbọ̀ fún àgbègbè dáadáa ọlọ́yin olókùn lónìí nìyẹn, Odùduwà Republic Movement, OLM, ẹ̀káàbọ̀. Convenience speech àpilẹ̀kọ tó kíríkì látẹnu kábàtà. ẹ bá bàtà wọn lọ́wọ́ àtàwọn náà ẹ bá bá sọ wọn bọ̀ wọn bọ̀ wọn bọ̀ wọn bọ̀ wọn bọ̀ yàrá wọn sọ. àwọn àmì kọ́mẹ́rẹ́ fi tọ́ táyọ̀ ẹ bá bàtà wọn lọ́wọ́. Quick Media bringing the work closer to your doorstep. That is the Comrade Victor Taiwo.
ibi tí alúgbàdé orúkọ tí ó ní fọ́ta yìí. Èmi ni ọmọ yín tí ẹ rán pé kápẹ́ ìpàdé lọ́jọ́ òní tí mo lè jíṣẹ́ yín. Inú mi dẹ̀dùn pé káàkiri ilẹ̀ Yorùbá lè ti wá síbí tí ò sẹ́ni tó fún yín lówó ọkọ̀. Ó ní ìfọ́rọ̀ Yorùbá káyé lára. Ọ̀rọ̀ ní apá ọlọ́run lára jù bẹ́ẹ̀ lọ. Mo kí ọ̀rẹ́ mi ní Sọlá Lọ́sọlá. Mo wò níbẹ̀ ẹkú mi. Kábọ̀ bẹ̀rẹ̀ àpilẹ̀kọ wa lónìí. Mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá mi tó wà nínú ìlú. Ṣé ní gbogbo ayé ní bàbá kọ̀ọ̀kan? Bàbá kọ̀ọ̀kan ló ń lo kálukú, bàbá mẹ́ta ló bí èmi o. Bàbá mẹ́ta ló bí mi. Ẹni tó ń jẹ́ Samuel Taiwo ni bàbá àkọ́kọ́. Bàbá kejì, òun náà ń pè ní ẹ̀dá Dr. Táyé Àlọ́rìndé. Ẹ bá mi bàtà ó fún wọn lọ. Bàbá mi kẹta náà wà níbí. Wọ́n ń pè wọ́n ní bàbá àwọ̀ àbí àlọ́fẹ́. Ẹ̀dùn tó máa bàtà fún lẹ́kọ̀ọ́. Ẹni tí ìbá ṣe ṣẹ̀kẹ́ ẹni ọlọ́run tí mo sọ̀rọ̀ láìpẹ́ yìí. Wọ́n ń pè wọ́n ní ti Aréoyè Oyèbọ́lá. Ọlọ́pàá ló kọ̀ fún wọn. Tí máa sọ pé mo ní bàbá kan méjì mẹ́ta, ó yẹ kó ní ìtumọ̀ sí ní o. Bàbá Táyé Àlọ́rìndé ọlọ́run agbọ́rẹ̀ ní o. Ọlọ́run ajẹ́kẹ́ pẹ́ fún wa o. Ẹ kò wá tẹ̀pẹ́ o. Bàbá sọ̀rọ̀, ẹni tó wọ́n sọ láì, wọ́n sọ̀rọ̀ láì, wọ́n sọ̀rọ̀ síwájú, wọ́n sọ̀rọ̀ sẹ́yìn, wọ́n ní olóyè ìlòyè yé ọ̀mọ̀ràn ló máa ń mọ̀ràn. Ṣùgbọ́n ẹni tó wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbà, lè sọ kókó ìbí tó fi sí ní wọ́n ní sọ̀tún sòsì wọ́n bá lè kọjá. Ṣùgbọ́n èyí yàtọ̀ sí báyẹ̀ báyẹ̀ àwọn èdè. Irú èyí tó ní jẹ́ ní fẹ́ ju fún àwọn ilé ìwé. Tó kó lórí máa bẹ̀rẹ̀, mo ní kó pọ̀ lọ́wọ́ chief imam lọ, Aláàjì ṣe àbúrò ayé àdúrà nígbà, chief imam Yorùbá ní gbogbo Kwara State, ẹ bá kàtọ́ fún wa. Ìdí tí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ ní pé tí ò bá sí àwọn irú ìjókòó ètò wáyé ní 2nd August tá a ṣe ìjókòó yóò wáyé ṣùgbọ́n náà ń lò lọ́nà púpọ̀. Mo tún dúpẹ́ lọ́wọ́ tó tún yà mùsàt wọ́n ṣe gbogbo méjì yàgbà mẹ́fà tí ọjọ́ ìrìn fi wá sí ìmúṣẹ orúkọ yóò ní parẹ́ nínú ìtàn rẹ̀. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátá gbogbo ẹgbẹ́ Yorùbá pátá tó wà ní ìjókòó àti tó wà ní 2nd August 2018 pé ẹ dìde nítorí pé olùkọ́ ìjáwá dé gbogbo ẹgbẹ́ ìdílé lẹ́yìn jẹ́ Yorùbá Ọlọ́run ní kó ní o. Wọ́n fi àsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tó wà ní ìlú òkè ẹ̀wọ̀n sí ìlú àmẹ́yìn. Gbogbo àgbáyé lọ́tún wò wọ́n, gbogbo àgbáyé káàkiri lọ́tún wò wá. So àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ní Yorùbá ní gbogbo káàkiri àgbáyé, Ọlọ́run á jẹ́ kí gbogbo yóò bẹ̀rẹ̀ òkú nílé o. Ẹ̀yin kú sájò o. Bó ṣe ń wù yín kí ìlú Yorùbá dákẹ́ lè. Ọlọ́run á mọ̀ mí nígbàdé bá wa, gbogbo yín lè máa bẹ̀rẹ̀ òkú nílé o. Mo kí yín púpọ̀ o. Ẹ̀jẹ̀ máa tọrọ nípa àdẹ́sì lẹ́gbọ̀n tó mẹ́ta lọ, ó ní jù. Ṣé ní nǹkan tí a fẹ́ sọ lónìí? Nǹkan tó lè jẹ́ ká mọ bí táwọn ọlọ́lẹ̀ Yorùbá ni. Bóyá
fẹ́ gba òmìnira àbí kí n má sọ̀rọ̀ kejì ọlọ́run jẹ́ kó orílẹ̀-èdè wo parun torí pé ìyí nǹkan ìyanu tó ṣẹlẹ̀ sí láyé ìrírí tó bá ní greatest miracle tó ṣẹlẹ̀ sí ọjọ́ tí mo pé 50 years lọ́dún náà tó ní mo ní ìdí pé 50 years láyé ẹ̀yìn kí ni díẹ̀ òótọ́ mi ti pọ̀ jù ó ní ẹni tó bá ń sọ̀rọ̀ mi ti ní òní fẹ́ kú ṣùgbọ́n tó ní mo fẹ́ kí àwọn ní ilé kù lálẹ́ lẹ́yìn mo lè ń gbèsè sí ayé yìí ní ẹni pé mi ní ìjọba tí mo ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká sọ òótọ́ yẹn kí a lè ní ọ̀rọ̀ tó dáa mo rántí àwọn tí wọ́n láì gbọ́ àlàyé ó ní Victor onítọ́ tó ti rìn tó ti ń ṣòṣèlú ó lóun rẹ̀ ń máa sọ ọ̀rọ̀ tó ń sọ ó lóun tọ́ ètò ìpòjù tó ń bá lẹ́yìn tó ń máa sọ ọ̀tọ́ báyìí bóyá òun láti kú òun tó tó wà bọ́lá ṣe bá mi. now ọ̀rọ̀ tí a fẹ́ sọ bóyá ká ti tó àfáà ní o bóyá ká má ti tó àfáà ní o òní lára wọn kí ni tí wọ́n ti tó àfáà tó ń sọ àfáà kan wọ́n pẹ̀rọ léyà ọmọ ọ̀dọ́ wa ní apákọ̀ọ́láyè àfáà wa ń gbé ẹran ọmọ ọ̀dọ́ ọmọ àfáà ní àfáà mọ́ ti ní ẹmọ gẹ́mi lọ́wọ́ ọlọ́run ti wọ́n lójú bẹ́ẹ̀ àfáà mọ́ gẹ́mi lọ́wọ́ mọ́ ti ní ọlọ́run ti wọ́n lójú bẹ́ẹ̀ kò yí àfáà ṣùgbọ́n kò yá àfáà ní alẹ́ ti gẹ́mi lọ́wọ́ ó ní bàtà ọlọ́run ti tún ìyẹn náà sí nǹkan ọlọ́run ti tún wọ́n lójú bẹ́ẹ̀ lọ. There is a difference between reality and sentiment. Bíkí afẹ́ kọ́ra wáyé ní afẹ́ sọ̀tọ̀ ibi tí yọ̀ wọ́n máa ń lọ nígbà náà. Bóyá afẹ́ kọ́ra wáyé o afẹ́ sọ̀tọ̀ o lọ́dún la bí ibi táwọn ti mọ̀ ní. Bẹ́ẹ̀ bá ń gbọ́ àbí tó kọ́lọ́wọ́ gbọ́ èyí ló jẹ́. Speech everybody ti ní speech lọ́wọ́. Òyìnbó ni mo kọ́ ìdí tí mo dàgbé kọ́lọ́ ìbò ni pé àwọn journalist tó máa kà á òyìnbó náà máa kà ṣùgbọ́n èmi ò ní ìka lóyìnbó Yorùbá ni máa sọ. Mo kí alága àti gbogbo ẹ̀yẹ tó wà nítorí pátápátá. Òní ni ìpàdé ẹlẹ́ẹ̀kejì tí màá wà níwájú nígbà láti máa bá yín sọ̀rọ̀ pẹ̀lú àpẹẹrẹ ohun tó wà lọ́rùn tó fẹ́ fà yín ni pé ẹgbẹ́ káwọn bẹ́ẹ̀ ni àwọn àgbà yín tọ́mọ ní bá ṣubú káwọn wá ní tẹ́gbàdàgbà bá ṣubú àwọn ẹ̀yìn wá wọn ló pè ṣubú ẹgbẹ́ káwọn ẹ̀yìn wọn wọ́n bọ́lá tí ń bọ̀ tọ́lọ̀ wá fi níbà ilẹ̀ Yorùbá níbo la dé dúró lónìí jẹ́ níbo la ń lọ lọ́la mẹ́ta ẹ̀ náà ẹ má bẹ́ẹ̀ tọrọ ẹ̀jẹ̀ ní olóhùn kó mọ̀ kó wá kọ́ra ọ̀dẹ èmi ò tó ra nílẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ àpilẹ̀kọ pẹ̀lú wípé inú ìbànújẹ́ nínú wa wọ́n ṣe ń bá sọ̀rọ̀ kọ́lọ̀ má bà wà níjẹ́ ìdí ìbànújẹ́ ní ayé yìí o ẹni pé láìpẹ́ ni awuyewuye àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń fi ẹ̀bùn hàn ní Nàìjíríà kò fẹ́ tí òun kọjú sọ tó fi di pé wọ́n pa wọ́n bí ẹni pa ẹṣin tí wọ́n fi wọn fáwọn olórí nítorí pé wọ́n ń dà fún ẹ̀tọ́ wọn ìjọba òṣèlú tó dà. Ẹni tó bá láàbúrò nínú wọn ọmọ nínú ẹjọ́ sọ́jà máa dùn lónìí. Wọ́n lè má láàbúrò ọmọ nínú wọn ṣùgbọ́n gbogbo ọmọ ní Yorùbá pátápátá ẹbí nìyí wọn. So ìbànújẹ́ yẹn ń lónìí pé aṣọ àwọn ọmọ wa kọ́ nù sínú ìfẹ̀hónúhàn tí gbogbo àgbáyé lẹ́tọ̀ọ́ sí láti ṣe. Ẹjọ́ mo fẹ́ kẹ́kẹ́ káàdì ṣe fún àwọn tó sùn náà. Kí Ọlọ́run máa ń tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere o. Ọ̀nà kejì tó lè fi dùn yé nígbà tí ẹni tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí Áfíríkà tó dáa jù láti tọ́wọ́ kí ìgbà lọ́nà tó ní o tí kò bá fẹ́ gbà wọ́n wọ̀.
nígbà tí bàbá yẹn ń gbàjọba ní ọdún 1951 gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè Yorùbá lágbàáyé ó lè ṣiṣẹ́ fún ọdún mẹ́jọ pé 51 to 59. Koiki. Nǹkan tí bàbá yẹn ṣe láàrin ọdún mẹ́jọ yẹn títí táyà fún táyà kò sí tó ti ṣe bẹ́ẹ̀ Yorùbá fúta. So bí bàbá yẹn ṣe ń bá lọ tó bá tó bẹ́ẹ̀ ló ń lọ tí ò ṣe àṣìṣe kan níbi kan tí Amẹ́ríkà bá sọ̀rọ̀ àjọ máa sọ̀rọ̀ báyìí àwọn àti France náà máa jọ lẹ́gbẹ̀ẹ́ àdúgbò lọ́nùsà àwọn àti Germany àti China àti France àti Italy àti Spain àti Singapore Russia àwọn tá a máa ń dájọ́ kò ní ẹ̀ ṣùgbọ́n ṣe àṣìṣe kan ó kò lè ọlọ́run tó ṣe fẹ́ bá ibi tọ́rọ̀ wá sí wọ́n wá lò òun là ń bá títí ta àwọn títí ta àwọn títí ta àwọn títí ta ṣùgbọ́n ó ṣe ní láàánú pé kí bàbá yẹn tó kú owó kábàámọ̀ àwọn ọlọ́wọ́ kábàámọ̀ tó bá mọ̀ òun bá ti ṣe nǹkan tó ṣe ṣùgbọ́n ti late wọ́n ti bọ́lá yẹn ṣe wáyé lọ́dọ̀ náà èmi àti ti bọ́lá ìdájọ́ ń jiyàn ní bíi 1995 nígbà tí wọ́n lẹ́gbẹ́ sílẹ̀ tí wọ́n lè máa ń lẹ́yìn bọ́lá ìgbìmọ̀ ní ọ̀rọ̀ Yorùbá ló kó wà òun ní Nàìjíríà ní oní Yorùbá ní oní Nàìjíríà náà wọ́n bẹ̀rẹ̀ Yorùbá sọ̀rọ̀ wákàtí lọ́fíìsì wọn ní Nàìjíríà ló yẹ ká tẹ̀lé oní Yorùbá ní ìwọ̀n tó náà fún mi pé tí Yorùbá kó Nàìjíríà ààyè níláyéláyé wọ́n á sọ mo ní gbogbo nǹkan tí ẹ̀jẹ̀ gbé kárí ìgbòho lọ́rọ̀ Nàìjíríà lọ mo ní ọ̀tá yìí wọ́n ṣe mo ló ṣe ti mo ló kábà wọn lórí ẹ̀ ọlọ́dà àwọn ọmọ ọlọ́wọ́ lọ́wọ́ ó ní mo ló tún fàájì báyìí lè ṣọ́ọ̀kì gbé ọ̀nà oníṣẹ́ ọjọ́ ìgbésí tí oníjẹ̀bù tí onígbàní mo ní bẹ̀rẹ̀ sá mo lè ṣẹ̀ṣẹ̀ kọ ìwé ìbọn tó gbajúgbajà káàkiri àgbáyé gbọ́nà lọ́wọ́ tẹ bá ń gbọ́ Nàìjíríà sọ̀rọ̀ padà Nàìjíríà sọ̀rọ̀ padà ìsìlẹ́kùn tó explode ibi tó ti wá òwògbé yẹn lé Nàìjíríà ò gbọ́ padà ní káàtó rẹ̀ ọdún kẹrìndínlọ́gbọ̀n tó ti kọ́ ni mo wá gbé wọn ẹ̀fọ́ náà ìdìbò ní kó lọ ká pé ìbáraga tó wo ibi táwọn owó náà ti káàbà náà kó lè bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀fọ́ sọ ẹ̀fọ́ mi bẹ́ẹ̀ tó mọ̀ ló wà ní yes. Onímọ̀ọ́ká ìjọ ẹ má pẹ́ ìjọ tó bàbá ṣé ẹ ní ìjọba wá ṣe ní tẹ́ẹ̀bà ní táìm ẹgbẹ́ ní sùkúù sà nǹkan tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bíbí mo bá yín sọ yìí ọ̀rọ̀ bíbí mo bá yín sọ yìí tẹ́ ẹ bá fẹ́ yí omi sílẹ̀ pẹ́pẹ́ káàkiri ọ̀rọ̀ Yorùbá ó kún ìbẹ̀rù tó lọ́kọ̀ ẹ̀fẹ́ lọ. Yes, ọ̀rọ̀ tí wọ́n sọ ní pé nígbà mo sọ̀rọ̀ ẹni wọ́n láìpẹ́ àwọn ọlọ́run kábàámọ̀ ó ní ọlọ́run yóò tọ́ lóòótọ́. Ibi tí wọ́n sọ ní pé káàbà ń gbẹ̀yìn ìwò káwọn bí tá a ti ṣubú àwọn omi tá a lọ ibi tó lọ́wọ́ ti bọ́ wá nìyẹn. Ní ọ̀sán àṣọ̀tà ni wọ́n. So, pàṣípọ̀ bẹ̀rẹ̀ ìrìnàjò gbà náà ni ọ̀. Ṣùgbọ́n èmi ní kíní kan lọ́kàn pé tí a bá ní ìfọwọ́sowọ́pọ̀ àyèdè bíi olómìnira tá a lọ. Ìfọwọ́sowọ́pọ̀ ṣe pàtàkì láàrin gbogbo ọmọ Yorùbá. Èmi tó lè lọ wájú Ọlọ́run fún mi ṣe díẹ̀. Níta bá ní ká máa kà lé ní èjì ẹ̀ta ẹ̀yìn. Akitiyan wípé kí Yorùbá wà ní ṣọ̀kan. Màá ní ìtọ́ka. Ní kókó ìpàdé àkọ́kọ́ owó ẹ̀kọ́ máa wáyé pé alájọṣepọ̀ 1996 ní a ṣe pẹ̀lú ẹgbẹ́ mi OPC àti owó ẹ̀rù jọ́nà lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ láṣẹ ní 1998 ẹgbẹ́ bíi mẹ́rìnlá nígbà tàbí ọlá kú ló wà ní ìjọ́nà lọ́wọ́ ó ti pọ̀ sí. Èmi tọ́wọ́ ní ìdìbò pàdé ìlànà ìdílé bọ́lá ìdílé láti ṣe. Ibẹ̀ náà ìpàdé yẹn ibẹ̀ náà ti lọ yan bàbá Adésínà gẹ́gẹ́ bí olórí Yorùbá. Ibẹ̀ náà ti fìdí àlùmọ̀ pé Nàìjíríà fẹ́ wọ́n fẹ́ ṣòṣèlú tó kọ́ lọ́wọ́ bá sọ wọlé 1999. Ó di ìyá 2000. Mo tún gbé gbèsè kan bọ́lá ṣe lọ lọ́wọ́ sí lórúkọ ẹgbẹ́ mi
ẹgbẹ́ tá à ń pè ní Yorùbá Council of Elders èyí tó lọ́ọ́ lò fún ọ̀gá pé kí ìfẹ́ lè wà láàrin gbogbo àwọn àjàkálẹ̀ Yorùbá. Now nígbà tó di 2015 bàbá nísìnyí àbúrò ní 2011 ó di 2015 olórí àbúkọ̀ wa kò gbùdúkú ni gbùdúkú kò sí ìgbàgbọ́ tí wàá lọ bá dé bá wa wọn kàn fà á dànù. Observation. Yes. Ẹgbẹ́ ẹgbẹ́ kí sọ̀rọ̀ lọ́tọ́. Ẹgbẹ́ kí sọ̀rọ̀. You are not giving you. I'm on my point. I'm on my point. I can't give you the microphone. You are afraid you are also not a master of the last one. To see what the master of the last one. That's not allowing you here. When I am done, you make a reaction. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ ti rí ara àwọn ohun tí à ń sọ ní ilẹ̀ Yorùbá nípa láti fìmọ̀ ṣọ̀kan òun ni ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Koiki Media bringing the world closer to your doorstep. There is a little argument between the elders right now. Koiki Media bringing the world closer to your doorstep.